là nǹkan kan kọjá ó dàbẹ́ ni pé òun wò ó wípé ó nílò ọ̀nà àbáyọ nínú ohun tó ń là kọjá. Wọ̀nyí ni àwọn ìgbésẹ̀ tó lè gbé tó lọ papọ̀ mọ́ ìràwọ̀ rẹ tó jẹ́ wípé o ò nílò kéèyàn ṣẹ̀ṣẹ̀ bá ṣe fáìndìsì sí fún ara rẹ ló mọ̀ àwọn ọ̀nà náà rèé. Fún àpẹẹrẹ bóyá o fẹ́ mọ irú ìṣòro àbí ìdojúkọ tó dé bá o fẹ́ mọ ibi tí ọ̀nà ìṣòro gbà wọnú ayé rẹ. Nígbà tó o bá ti mọ̀ ọ́ ṣùgbọ́n fún ara rẹ ló mọ eléyìí kì í ṣe pé wọ́n ṣe sọ fún ọ. Ó mọ ọ̀nà tí ìṣòro yẹn gẹ́gẹ́ gbà wọnú ayé rẹ. Ìràwọ̀ afẹ́fẹ́ tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́. Gbogbo ẹgbẹ́ tó bá lo ìràwọ̀ afẹ́fẹ́ tó fẹ́ mọ orú ogun tó ń jà tó fẹ́ mọ orú ìlàkọjá tó ń làkọjá tó fẹ́ mọ ohun tó ṣokùnfà ohun tó ń làkọjá ohun tí wọn náà ó ṣe rèé kí onítọ̀hún kí ó mú iyọ̀ kí ó dì í sínú aṣọ funfun kí ó wá dàníyàn sí pẹ̀lú kándù funfun kí ó wá gbé sí abẹ́ pílò ní alẹ́ bó bá sì ti gbé sí abẹ́ pílò ní alẹ́ yóò lálàá ohun tó ṣokùnfà ohun tó ń làkọjá ọjọ́ 3 ló ṣe é. Ó jẹ́ mọ̀ pé ohun tí ènìyàn ò bá ti mọ̀ ó ti borí yàn so bó o bá sì ti mọ̀ kò borí rẹ mọ́ so o nílò láti mọ̀ ohun tó ṣokùnfà wàhálà àti ìdààmú èyí tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́. Má gbà wípé o ti gbà á ní kádàrá rẹ. Gbogbo àwọn tó gba ìlàkọjá wọn ní kádàrá wọn ò padà dé èbúté yíyanjú o. Lóòótọ́ kò sí ẹni tó wálé ayé tó wá láti wá fèsì nǹkan kan bí ìkejì ṣùgbọ́n bí wàhálà bí ìṣòro bá ti pọ̀ jù kì í jẹ́ kí ìlérí tètè ṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ ló gbé ògo wọ sàréè. Bó o bá ti ṣe ohun tí mo sọ fún ọ yìí wàá mọ ọ̀nà tí ìṣòro gbà wọnú ayé rẹ wàá sì mọ ọ̀nà àbáyọ pẹ̀lú rẹ̀. Wo mo fi dá ọ lójú wípé ohun tí mo sọ fún ọ yìí 100% assurance ni tí àwọn ènìyàn ti ṣe dáadáa tí gbogbo ènìyàn sì ń kan sáárá sí wa. Gbogbo àwọn tí wọ́n connect mọ́ àṣírí ìràwọ̀ mystery of star pẹ̀lú wòlíì Sàkáríà gbogbo wọn pátá ni wọ́n jẹ́rìí sí agbára Ọlọ́run kì í ṣe agbára tèmi àṣírí látọ̀dọ̀ Olódùmarè ni. Bí o bá sì ti ń gbọ́ tó sì ń ṣe ìgbọ́ràn sàn ju ẹbọ rírú lọ. Bó o bá ti gbọ́ràn dandan ni kó o padà rí àyànmọ́ rẹ mú ṣẹ. Ìgbọ́ràn ó sàn ju ẹbọ rírú lọ. So ẹ jẹ́ ká sáré sọ nípa ìràwọ̀ Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná. Gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March títí tó lọ fi dé 19 April ìràwọ̀ iná lẹ́ ń lò. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ lẹ́ ń lò à ń pè wọ́n ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ lẹ́ ń lò à ń pè wọ́n ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July ìràwọ̀ omi lẹ́ ń lò à ń pè wọ́n ní Cancer. Gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August ìràwọ̀ iná lẹ́ ń lò à ń pè wọ́n ní Leo. Gbogbo ọmọ tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September ìràwọ̀ erùpẹ̀ òun lẹ́ ń lò à ń pè wọ́n ní Virgo. Gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October ìràwọ̀ afẹ́fẹ́ lẹ́ ń lò à ń pè wọ́n ní Libra. Gbogbo ọmọ tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November ìràwọ̀ omi lẹ́ ń lò à ń pè wọ́n ní Scorpion. Gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December ìràwọ̀ iná lẹ́ ń lò à ń pè wọ́n ní Sagittarius. Gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January ìràwọ̀ erùpẹ̀ lẹ́ ń lò à ń pè wọ́n ní Capricorn. Gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February ìràwọ̀ afẹ́fẹ́ lẹ́ ń lò à ń pè wọ́n ní Aquarius. Gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March ìràwọ̀ omi lẹ́ ń lò à ń pè wọ́n ní Pisces. Nọ́mbà mi ò yípo padà 08054353629 tó o bá ní ọ̀rọ̀ pàtàkì láti bá wa sọ ẹ follow wa lórí Facebook lórí Instagram lórí YouTube lórí TikTok.